bọ́ yìí ṣe é ti táyà mi. Hey, má fọ mọ́tò mi now. Leave my car alone. The motor, the motor. Bueno, por favor, tú me matas, sí, la bákan ní máa dàsẹ́ lára ẹ̀sìn kí ló ṣe yìí ẹ̀yà máa ṣọ́rẹ́ fún mi àwọn máa wà bákan ẹgbẹ́ mọ́tò tó dọ́ ti báyìí jáde kò make sense now. mọ́tò tó máa tẹ̀ sí báyìí yeah now it's better. Take time though. Mọ́tò tí ń fọ́ lánàá. Àná ti lọ ti kìíní dọ́sítì táyà pọ̀ gan àpẹ táyà máa tàn láwa yìí mọ́tò yìí máa dọ̀tí ní ìṣẹ́jú. Ti yẹ ẹ̀fọ́ ní ọ̀rọ̀ location. Ó wá fi tiẹ̀ dá mi dúró. What is the meaning of all this? I don't understand, sir. Lọ́jọ́ kí n tún kó sàṣà mọ́tò mi. Please let me go. Ẹ máa lọ mi kàn fi yẹn dì í mú pé kí n lè rí táyà fọ́ ni ẹ fẹ́ mi lówó tèmi. How much is this, sir? 1,500. Ẹ má bínú àlàyé tó á lè o. Àlàyé tán bá ti rí yẹn bá ti mọ̀ pọ́lọ́ ńlá ní olówó ní èèyàn pàtàkì ní láwùjọ. Olóríire ńlá ní yẹn ṣe olórí burúkú èèyàn. Olórí burúkú èèyàn ló máa ń fún yẹn owó báyẹn yóò dẹ̀ ṣe èèyàn bẹ́ẹ̀. Àlàyé bá ń kówó gidi. Ẹ fún mi lówó mi gangan owó tí mi ń fọ mọ́tò. So olórí burúkú lèmi tí mo fẹ́ 1,500. No, mo mí pé olórí burúkú èèyàn ló máa fún mi owó báyìí bọ̀ ẹ̀yin tẹ́ jó lówó olóríire ẹ fún mi ní iye owó tí mi ń fọ mọ́tò gangan. Ó ṣàfẹ́ fi tiẹ̀ dá mi dúró àbí. Ẹ má bínú àlàyé. Ok ẹ lè lọ fọ mọ́tò. 50,000. What? 50,000. Free what? 1,000 ni mi ń fọ mọ́tò. Torí pé ó jẹ́ jíìpù gan ó yẹ kí n gbàjú bẹ́ẹ̀ lọ bọ̀ mi ní ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ yín. Iye kan náà mi ń fọ gbogbo. Kí ló ń ṣe wọ̀ bọ́ yìí náà? Ṣé mo kọ́ tó ń ṣe yìí? Ẹ̀sùn méjì ló wà lọ́rùn ẹ̀. Òun harass mi, ó dẹ̀ ń play stealing by trick. Mi ṣe nǹkan kan mi fọ mọ́tò ni ṣebí kí omi rèé tí mi fọ mọ́tò. Wo bí? Ṣé bí ọmọ ló wà ní? This is what I have to give you cash money. Ẹ ṣe transfer. Ṣé kò sí fóònù lọ́wọ́ yín ni? Ṣe transfer. Ẹ. Lórí iṣẹ́ tí mo rán ẹ. Ṣé mo rán ẹ ni? Àlàyé má bínú ẹ ṣe transfer. Ṣé o rí pé mo ti ń sweat ni? Ẹ má bínú ẹ fún mi lówó mi ẹjọ́ tó rẹ lọ ẹjẹ mo bá tèmi lọ. This is all I have for now. Mi lè gba 1,500 lọ́wọ́ yẹn rẹ̀ ń tẹnu mọ́ kan náà sóyìnbó this one I have lẹ gbọ́ ni. Ọmọ bá alápọ̀nlé ni yín o ẹ ṣàpọ́nlé ara yín o ẹ rẹ̀ ń ṣe bákan. Kí ló ṣẹlẹ̀ ẹ rẹ̀ sílẹ̀kùn mọ́ mi lára báyẹn. Àlàyé mi ń ṣàpọ́nlé ẹ ni omi níbẹ̀ kó bójú ara ẹ jẹ́ o. Ó dẹ̀ sílẹ̀kùn báyẹn ọmọ bá máa ní sùúrù o. Fẹ́mi lówó kí n máa bá tèmi lọ jọ kí ló ṣe eléyìí. Adéyẹ ní sùúrù kí mo ṣe fún yín kí mo ṣe fún yín kí mo ṣe fún yín kí mo ṣe fún yín.
ta ló pé. kí mo ṣe fún yín. àbọ̀dọ̀ lájí yẹ. ẹ fìyà jẹ mí ni. ok bó ṣe máa rí mi nínú fíìmù tí mo sọ big boy àbí. wọ́n jí mi dáadáa mẹ́rin kọ́lẹ̀ mi máa fọ́jú ìyá ẹ̀. ẹ má bínú. ẹ má fojú kàmí ẹjọ torí Ọlọ́run. tí ẹ máa rún ni tó wo mi dáadáa ni. aláyé mi mọ̀ yín onífíìmù ni yín o mo ń kí yín tó mo jó ní fún mi fẹ́ ta. mo ń kí yín ni mo jọ àsè. rárá. ìjà fáwọn èèyàn next time tó bá tún ti rí mi tó bá tún trash it yẹn èsì kọ́ lọ yọ gbogbo ndókò sẹ́sẹ̀ mọ́tò mi yẹn náà. máa yọ mo ti fẹ́ lọ yọ. dídé jọ oya mo ti fẹ́ lọ yọ. yọ dọ́kẹ́jì náà wọ́n ṣépè fún ẹ ní. ẹ̀yin lẹ ń lé mi. yọ ya bàbá yẹ. bàbá yẹ. máa fún ẹ lẹ. mo fẹ́ gbé kèmí. jà fún yàrá ìgbà. àlàyé òṣò ní fíìmù gidi o kò sẹ́ tó mọ̀ fíìmù ẹ̀ ò dùn fíìmù ẹ̀ ò kí máa ń dùn olóòfò ní oṣù olóòfò fún kí ni ó yà wá jà ṣe mo fẹ́ jà ní má fíìmù ṣe rẹ́lẹ̀. màálù yẹ ẹ̀tẹ̀. àlàyé máa bá tiẹ̀ lọ àwọn fíìmù yẹn máa ń ṣe bàlàbàlà àwọn fíìmù ò kí máa ń clear lójú àwọn fíìmù yẹn máa ṣe dáadáa lójú báyìí ọlọ́pàá bá mi pa tiẹ̀ jẹ́. èèbù gbogbo ẹ̀yìn ló ti ń dùn mí fún mi nìkan bíi etí báyìí àgbàlagbà ọmọ ta ni bọ̀bọ̀ yìí ẹlẹ́dàá mi ló máa fìyà jẹ ọlọ́run agbowó mọ́tò tí mo fọ̀ lọ́wọ́ ẹ̀ mo bá ìwà lọ pọn mi wá fún mi.